ní ìjọ Sunday tá a gbọ́ ọmọ tó kọ́ sọ fún mi bá a ṣe ń kúrò ní chọ́ọ̀chì mo fẹ́ lè gba ìtí ẹ̀ mo láwọn blogger tó ti bẹ̀rẹ̀ mi tí ìdélé kọ́ tó ń wọlé ìgbà yẹn mo tó gbà pé wàhálà wà. Kò sí nǹkan tí mo lè sọ nítorí bí mo ṣe gbọ́ ikú ọ̀gá mi ó dùn mí púpọ̀ tó sì jẹ́ pé dìsìn ìsì lè gbàgbọ́ pé ọ̀gá mi ò sí láyé mọ́. Pẹ̀lú gbogbo nǹkan kò sí mo wá ní kí n mọ̀ sọ̀rọ̀ láti òní títí dọ̀la mi ò ní lè sọ tán torí èèyàn gidi ni ọ̀gá mi jẹ́. Ibi tí mo fi dá sí ọ̀pọ̀ o èmi bí ẹnìkan mo fi ti sọ fún mi ó ní kútáǹtì ó ní ẹ máa bọ̀ lọ́sọ̀dọ̀ actor nìyín àwọn èèyàn nífẹ̀ẹ́ yín ó ní ká máa bọ̀ ní Èkó ẹ jẹ́ ká jọ wá mọ iṣẹ́ lẹ́kọ̀ọ́ mo ní ẹ jẹ́ káwa kan náà dúró sílé káwa kan tún lè ṣe kí lè dáa ń ló kọ́ gbomi lójú mi gbà mo gbọ́ pé mo fi irú kú wo. Mi ò dé Èkó rí Murphy Afolabi ló jẹ́ kí n mọ ibi tí wọ́n ń pè ní Èkó tó bá yẹ pé ẹlòmíì ni èèyàn máa dó sẹ́yìn kámẹ́rà bọ̀ Murphy Afolabi fún mi ní opportunity láti wà nínú fíìmù tí wọ́n produce fíìmù márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni Murphy Afolabi fi mí sí tí mi ò lérò pé mo lè wà nínú rẹ̀. Ikú Murphy ó kọ́ ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ torí ẹni tá ẹ̀ lè ro ikú sí ní ọdọọdún síbí 40 years to this time tá a dédé wá gbọ́ ó kú ó jẹ́ nǹkan tó bani nínú jẹ́ ṣùgbọ́n nǹkan kan tó dùn mọ́rú àwa nínú ni wípé ìwé mímọ́ jẹ́ kó yé wa ó ní jẹ́ kí n kú ikú olódodo kí ìgbẹ̀yìn mi kó sì dàbí rẹ̀. Gbogbo àdéhùn tí ọ̀gá mi ṣe fún mi àṣẹ ikú ò ní jẹ́ kí wọ́n lè ṣe é gbogbo ibi tí ọ̀gá mi ní pé mo máa dé àṣẹ mi ò ní lè dé bẹ́ẹ̀ àmọ́ Olúwa Ọlọ́run bá yá ló bá mi dé lẹ́yìn fún Murphy Afolabi gbogbo nǹkan tó ń fi sílẹ̀ ọlọ́mọdé kó pa àwọn. Wọ́n bí ní agboolé Fẹ́túátà ní ìsàlẹ̀ Ọ̀ṣun nílùú Òṣogbo. Muhammad Maruf ní orúkọ tí wọ́n sọ léyìí tí kò yí orúkọ ìsìláàmù rẹ̀ padà tí ó fi kúrò láyé. Maruf Afolabi wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Òṣogbo tó sì jẹ́ gbajúgbajà òṣèré léyìí tó já sí wípé Olúwa fún ní àwọn oríṣiríṣi ẹ̀bùn. Ibi Olúwa fún ní ẹ̀bùn rẹ̀ láti lò sí òun náà níbi eré òṣèré orí ìtàgé móhùnmáwòrán lẹ́yìn tí gbogbo ayé fi wá dàmọ̀ gẹ́gẹ́ bí gbajúgbajà òṣèré èyí tí Olúwa ní àsìkò rẹ̀ àti títàn rẹ̀ ó tó ní ìjẹ́jọ́. Kò sí tí a lè máa sọ náà tí kò ju ọpẹ́ nítorí pé gbogbo nǹkan tó lọ́n bá ti ṣe ká máa dúpẹ́ náà lórí ẹgbẹ́ ànábà wa àdúgbò lọ́wọ́ lọ́pẹ́ Ọlọ́run ìyá níwèrè ká máa dé káàkiri ṣùgbọ́n tó ṣẹlẹ̀ yìí it's a very very big loss for the association. Àdánù ni ńlá ló jẹ́ fún ẹgbẹ́ òṣèré náà. Àdánù ńlá. Ikú Murphy ti fèsì ọ̀rọ̀ náà láti ìjẹ̀gbọ́n tó níjàmbá tóbi àti ẹ̀ kí ló rí àfa yìí. Àfúnni mọ́tò àfúnni àǹdí lẹ́tàrọ̀ ọ̀hánù. Babaláwo ni Murphy kò kí o jàmbá ìwọ lọ dájọ́ Murphy ní àbọ̀ náà. Wàhálà ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó bà gbogbo wa lọ́kàn jẹ́ gan torí pé lọ́gún ọdún lónìí kò sẹ́ni tó ro ikú Murphy gan àgbà fọlọ́n pé kádàrá ńlá akànkàdé láì kò sẹ́ni tó gbọ́n bí Ọlọ́run so òun dé bus stop tiẹ̀ ó sọ nìyẹn kọ́lọ́ má fi rẹ̀ ṣe àpèlé fún gbogbo wa. Nínú àwọn èèyàn bàbá rẹ nínú ẹbí àbínú rẹ àbáwọn kọ̀lẹ́ẹ̀sì tí wọ́n jọ ń ṣiṣẹ́ kan náà tí ò bá fún ọ nìkan má rí lọ́ta o. Yóò bá máa dá wákà ìdí máa gbọ́ díẹ̀ bí àwọn orin àwọn màláíkà wọ́n ní tèmi tó mi lẹ́rù má dínkù. Tèmi tó mi lẹ́rù má dínkù. Kò sẹ́ni títí òótọ́ Ọlọ́run nínú ayé àmọ́ ń dá fi lu ayé Suleiman tó òfin ní pọ́blẹ́mù kankan àfààní káìrù máa ń wọ lọ́sàbìrìgẹ́ àlùbáníìgì. Káìrù máa ń wọ lọ́sàbìrìgẹ́ àlùbáníìgì. Adọ́bọ̀ sàlẹ̀ ọ̀wà òfin ló sára yìí. Àníyá tó tún lọ́jọ́ bá ìkọlù ọlọ́run. Káìrù máa ń wọ lọ́sàbìrìgẹ́ àlùbáníìgì. Suleiman bàbá yín lógún.
Ọkùn tí yẹn máa wá fún ọmọ. Tọ́mọ máa jẹ lọ láíláíláí tí bàbá yín fún ọ. Tó o mọ̀? Adọ́bọ̀! Tó o mọ̀? O mọ̀? O ní ṣàlàyé fún ọ yìí. Adọ́bọ̀! Má bá wọn du ogún aṣọ o. Adọ́bọ̀! Gbogbo ayé wà pé Murphy Afolabi ọ̀wọ̀ kan tó kàn lẹ̀ ni. Àfikún ọkùnrin ni kì í ṣọ̀gùn. Tó bá jáde, ẹni táwọn yẹn máa fi tọrọ ni pé Ọlọ́run téèyàn ló dá tó já yìí tó báyìí. Àmọ́ tòun ti bó ti rí wọn náà, má jẹ́ kí aṣọ bàbá rẹ̀ má jẹ́ ó gbọ́ lójú. Kódà má jẹ́ kí mọ́tò rẹ̀ má jẹ́ ó mú wọn. Fi lu ayé tó fi gbádùn tó ní pọ́blẹ́mù pẹ̀lú ara ẹ̀, tó ní pọ́blẹ́mù pẹ̀lú fámìlì, tó ní pọ́blẹ́mù pẹ̀lú ẹ̀yìn kankan, ó ní kó lè ní education. Ọdọ́bọ̀ sàlẹ̀ ó sì náà sàlẹ̀. Ájú wa ikú ẹ, Brazil, ẹjẹ́ máa ma yóò ní ẹ̀kọ́. Ìgbẹ́ ẹ ṣe fún wa, kódà ká pa 10 million fún wa bí inú ní, wàláì tàláì kò ní ẹgbẹ́ èèyàn. Yóò bá ní ẹni tó gbogbo òtún ẹni tí ogún gbé. Suleiman lọ ní education. Education ẹ̀kọ́ òun ló fi lu ayé. Gbogbo ẹni tó kù náà ẹdúró lẹ́ẹ̀tì ní education. Ìta Adébútà. Adìwá ikú ẹni tó kú òtún ẹni sẹ́yìn. Gbogbo ọ̀rọ̀ táwọn ọmọ yóò fi lẹ́kọ̀ọ́ nínú tí ó máa dùn mọ́ Murphy Afolabi nínú sàárè òní bá àwọn ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n yẹn dùn. Ìdá Adébútà yóò kù náà yà sọ kíra. Àwọn onígbà ọba lè ní ẹ̀kọ́ tó lọ ní ẹ̀kọ́. Ìwọ ọmọ ìyá mi, wọ́n ń ta ìyá ọmọ. Tọ́lú fi ní kò bára ẹ̀. Wọ́n sáfù yìí bá a tu àyè, àbá wa kúlẹ̀ ní. Àdúgbò àwọn àbọ̀ àti wọn jòkó yìí. Kò ń tẹ̀yà wá. Àwọn náà ti fi gbàgbé kìyàrí. Kò ń tẹ̀yà wá. Ẹ̀kọ́ ló sọ wọ́n dẹni tí wọ́n gbàgbé àwọn síwájú. Tó a dùn sí ní kò bàrà yìí. Ẹni tó wọn náà sì rí sáájú wájú jòkó sí. Kìí ṣe pé kò lẹ́kọ̀ọ́, Ọlọ́run ti kọjú kámẹ́rà sí ni o. Kò ń tẹ̀yà wá. Tó a dùn sí ní kò bàrà Suleiman, mẹ́sẹ̀gì ẹ̀yin ọmọ nu dògbó, mẹ́sẹ̀gì àwọn onífíìmù ti ń pariwo àṣọ. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Afolabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.